mo kí yín o àsìkò dédé àsìkò yìí ọ̀dẹ̀ òdùnbí lágbára láwùrà bí aburú ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn ìròyìn àkíkà náà látún mú tọ̀yìn wá o lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv yún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà làbímí ìtàjọ́ máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ mọ́ àfihàn ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ̀jẹ̀ ń dòdì kejì lọ́hùn náà. ìròyìn fẹ́lifẹ́li tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún láti ìpínlẹ̀ Èkìtì. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n fi páńpẹ́ òfin wọ́n fi gbé ọmọkùnrin kan kọ̀rọ̀ sí Ayọ̀mídé Jìnádù látàrí pé ó fi tìpátìkúùkù bá ọmọdébìnrin ọmọ ọdún márùndínlógún ó fi ń bá a lájọṣepọ̀. Bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ gan ni pé láti ẹnu tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì SP Sunday Abutu ló sọ di mímọ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ nílùú Adó-Èkìtì ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kínní ọdún yìí. Ó ti ń ṣe lálàyé o wípé iṣẹ́ rí kọ̀rọ̀ sí ọmọkùnrin Jìnádù yìí ńṣe ló ṣe bẹ́ẹ̀ ni lásìkò tí ọmọ ọ̀hún tó ń bọ̀ láti iléèwé ni ó ní ó bá dẹ́bù ọmọ ọ̀hún tó sì kókun ọmọ náà ní papámọ́ra tó gbé lọ sí inú ilé tiẹ̀ níbi tí ń gbé. Ó ní odidi ọjọ́ márùn-ún òun náà ni ó fi de ọmọ ọ̀hún mọ́lẹ̀ síbẹ̀ tí òjò jáde tó fi jí gbé síbẹ̀. Ó ní fún gbogbo ọjọ́ márùn-ún yìí òun náà ló wá ṣe pé ń fipá fi gẹ̀ tilẹ̀ lára ọmọdébìnrin léńjeléńje ọmọ ọdún márùndínlógún ọ̀hún kó tó wá di pé àwọn èèyàn tí ń bẹ ní agbègbè òun náà ni wọ́n wá gbọ́ ariwo ọmọ ọ̀hún pé kíní lọ́nu léyìí láti bí ọjọ́ mélòó kan nísìnyí. Ṣùgbọ́n gbà àwọn èèyàn tí wọ́n kẹ́fìn lágbègbè ọ̀hún òun náà máa fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí kó tó di pé wọ́n ya bóbẹ́ o wọ́n sì lọ́ọ́ fi kélé òfin wọ́n lọ́ọ́ fi gbé kọ̀rọ̀ sí ọmọkùnrin náà tí ń fipá jẹran sunkún sí lára ọmọdébìnrin ọmọ ọdún márùndínlógún nípínlẹ̀ Èkìtì. Ọ̀dà láti ìpínlẹ̀ Ògùn ọlọ́run àtijọ́ òun náà ní pẹ́ múyàn o kọ̀rọ̀ sí ọmọkùnrin kan lélẹ́yìí ò tí wọ́n fura sí pé lára àwọn tí wọ́n máa ń gé wáyà gégébù lára ẹ̀rọ tí ń taná ládùúgbò àbí ní àwọn agbẹ̀yìn ẹ̀rọ transformer wọn ní iṣẹ́ rí ọmọkùnrin yìí òun náà ló jẹ́ pé ní àárọ̀ ọjọ́ Ẹtì ní ọjọ́ 24 nínú oṣù kìíní ọdún yìí òun náà ló jẹ́ pé wọ́n bá òkú rẹ̀ o nínú ọgbà ẹ̀rọ amúná ẹ̀rọ tí ń taná tún bẹ fàdúgbò kan ní agbègbè Àkútè ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wọ́n níṣẹ́ rí ọmọkùnrin yìí nígbà tí wọ́n débẹ̀ wọ́n náà ni wọ́n rí pé wọ́n rí àwọn nǹkan tó fẹ́ fi gé wáyà níbi transformer ọ̀hún o òun náà ni wọ́n bá ńlẹ̀ ńbẹ̀ níbi tí iná tó ti gbé ọmọkùnrin ọ̀hún tó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ sí o ẹni tí ó jẹ́ alága fún agbègbè àdúgbò Ìrèwọlé ọ̀gbẹ́ni Rasheed Àjàgbé òun náà nìkan bíi aago 10 kọjá 20 ìṣẹ́jú àárọ̀ òun náà ló mọ̀tọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ tó ní òun gba ìpè kóun ó wá sí di transformer àdúgbò àwọn òkú òun àyẹ̀wò ńgbà tóun ó sì débẹ̀ ó ní òkú ọmọkùnrin òun lòún rí bẹ́ẹ̀ nìkan bíi aago 10 àárọ̀ tí òun débẹ̀ òun náà ló mú kí òun pe iléeṣẹ́ ọlọ́pàá o ó ní kó tó di àsìkò náà ló jẹ́ pé àdúgbò òun wọ́n ti ń yọ wọ́n lẹ́nu bí kí wọ́n dáwọ́ kébù lónìí wọ́n dáwọ́ fíùsì lọ́la tó yẹ kí àwọn kọ̀rọ̀ sí yìí òun náà ló jẹ́ pé wọ́n ti máa ń da àdúgbò ńlá àwọn o tẹ́sán máa ń yọ̀ kan gé wáyà gé kébù nídìí transformer ọ̀hún ṣùgbọ́n eléyìí náà tó wá jẹ́ pé Ọlọ́run tó fi mú kọ̀rọ̀ sí náà òun náà ló jẹ́ pé ibi títí gbìyànjú láti gé kébù transformer òun náà ló jẹ́ pé iná ọmọ rárá ó dé o iná ó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí báyìí bó jẹ́ pé wọn ò tí ì mọ ẹyẹkẹyẹ tó ṣu ọmọkùnrin náà o wọ́n ṣáà ti gba àwòrán rẹ̀ sílẹ̀ wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Ògùn. Láti ìpínlẹ̀ Àdámáwá ṣe inú bíbí wọn ò fiṣẹ́ mìíràn ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ìyàwó ilé kan lélẹ́yìí o tí páńpẹ́ òfin tí wọ́n ti fi páńpẹ́ òfin wọ́n ti fi gbé báyìí látàrí wípé ń ṣe ló domi gbóná sí ara àbúrò ọkọ rẹ̀ tó jẹ́ obìnrin tí ó lóyún ṣẹ̀rí ìyàwó yìí náà olóyún náà lòun náà o ìjọba ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní abúlé Dóbẹ́lì níjọba ìbílẹ̀ Àríwá Yólà gangan ni o ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sì ṣẹlẹ̀ ní ọjọ́ 27 tó jẹ́ ọjọ́ Ajé nínú oṣù kìíní ọdún yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ ń di mímọ̀ ẹ̀ṣẹ̀ rí arábìnrin tó jẹ́ arábìnrin ẹni 20 ọdún
tí orúkọ rẹ̀ ń jẹ́ Jamaila Isiaku òun náà ló jẹ́ pé àríyànjiyàn kan òun náà ló bẹ́lẹ̀ láàrin òun àti àbúrò ọkọ rẹ̀ tó jóbìnrin. Wọ́n ní arábìnrin Jamaila ó lóyún o, àbúrò ọkọ rẹ̀ obìnrin náà ó lóyún náà ni wọ́n sì jọ ń gbé papọ̀ ni o. Nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ SP Sulaiman Ngoroje ó sọ di mímọ̀ wípé ṣe rí ọmọbìnrin yóò fi ojú yóò fi winá òfin bí ọ̀hún sì ṣe ṣẹlẹ̀ ní pé ṣe rí lásìkò tí ọmọbìnrin tó jẹ́ àbúrò ọkọ yìí tó ń gbìyànjú tí ọmọ mú o tó sì fẹ́ bímọ. Wọ́n ní àsìkò ń gan-an náà ni Jamaila Isiaku tó jẹ́ ìyàwó ilé tí ó lọ yí omi gbóná tó lọ yí ìdàlé àbúrò ọkọ rẹ̀ obìnrin tó ń rọbí tó lọ yí ìdàlé lórí. Wọ́n ní ṣùgbọ́n báyìí obìnrin ọ̀hún níbi tí wọ́n ti gbé lọ sí nígbàdìgbà lọ sílé ìwòsàn tó ti ń gbàtọ́jú ibẹ̀ náà ló mọ̀ ti bímọ ó ti bí ọmọbìnrin làǹtìlanti sí ilé ìwòsàn náà ní ṣùgbọ́n òun báyìí gbogbo ara rẹ̀ ló ti bó tòrótòró báyìí tó sì jẹ́ pé ń gba ìtọ́jú lọ́wọ́. Kódà ní tó jẹ́ ọkọ arábìnrin tó domi lé àbúrò ọkọ rẹ̀ lórí ọkọ rẹ̀ yan Gambo Dahiru òun náà ó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní báyìí ó ní àbúrò òun náà ló jẹ́ pé òun wà nínú ìrora látàrí pé ìyàwó òun náà ló domi gbóná lórí ní ìwò tó wá wúrú wà bẹ́ẹ̀ sí. Ó ní òun náà ni kò yé òun o, ó ní ó tojú sú òun. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Àdámọ́wá. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí láti orí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online TV. ẹ sì ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.